òyìnbó kan the white wing mo kàn ṣàdédé rí lẹ́tà ńjọ́ náà ni ní a bá ní pé tó kí n jọ o kí n fi wì mí ránṣẹ́ o ibi wọ́n ti rádìrẹ́sì mi ò yé mi ìgbà náà kò tíì sí íńtánẹ́ẹ̀tì kò tíì sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká èmi náà mo bá kọ ewì yẹn ìlà 19 péré ni èmi ò mọ̀ pé mo mọ ewì òyìnbó kọ tẹ́ ń pè ní poem àfi tẹ̀sàrédé mo bá rí lẹ́tà lóyìnbó bá ní Ayọ̀adé you have to be genuinely proud of your accomplishment we receive thousands of poetry every year but yours is best and kìnnìkan wọ́n tiẹ̀ ní mo gbégbá orókè ńgbà náà international poet of merit ò ní wọ́n fún mi ìgbà yẹn gan wọ́n ní kí n wá gbẹ̀bùn pé mo lè kóyàn 3 dání èmi ò sì rówó tèmi ò fi lọ́ngbà náà wọ́n bá jókòó mi lẹ́yìn yẹn àjọṣiṣẹ́ kan papọ̀ tá a pè ní Kíké Olóbùrò ìwé ewì ní ewì mi tó 3 àbí 4 bẹ́ẹ̀ lára wọn ni nígbà tàwa ewì mi sátò 3 nù yẹn atọ́kọ̀ kan tá a pè ní Àbọ̀ Ọ̀rọ̀ ìyẹn sì wà lórí iná wọ́n ń ṣe lọ́wọ́ kò tí ì jiná lẹ́yìn yẹn wọ́n níyà ọ̀jẹ́ ológbọ́n tantísà tó kọ́ ẹ àsìkò kan wà tí nǹkan sáfẹ́rẹ́ díẹ̀ mo wá wò pé kí ni mo lè fi kún n tí mò ń ṣe mo bá lọ kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ nígbà mo wá débẹ̀ mo wá rí i pé gbogbo àwọn ìwé tí wọ́n lò fáwọn ọmọ yìí ìwé tí wọ́n ti kọ láyé ìgbà tó jẹ́ pọ́ ọmọ ti jáde ìwé kan kó tó wọlé ìwé ọmọ ti jáde nílé ìwé àṣà kó tó di kó wọlé ìwé láyé ìjọ́un àwa ti ń pààlọ́ mo ti ń gbọ́jà lálẹ́nu bàbá àgbà àti ń ṣe gbálàǹta àti ń ṣẹkùn mẹ́ran àti ń ṣe lọ́tílọ́músọ̀kó kó tó di pé àwọlé ìwé tẹ́ wá lò fáwọn ọmọ yẹn lè lò fún àwọn ọmọ tó jẹ́ pé wọn kíní ìmọ̀ tí tó ṣèwé bí mo ṣe ṣe ìwé ọmọ elédè jáde nìyẹn fún àwọn alákọ̀ọ́bẹ̀rẹ̀ àwọn ìwé yẹn wà ń bẹ̀ yẹn ìwé kìíní ìwé kejì ìwé kẹta ìwé kẹrin títí dé ìwé kẹfà mo tún kọ ìwé eré oníṣe kan tí mo pè ní Mopélọ́lá The Tale of a Beauty Goddess ìwé yẹn n tó dùn mọ́ mi nú jù bẹ́ẹ̀ ni pé tẹ bá ra gbọ́ ewì tí mo ké ráńpẹ́ lẹ́ẹ̀kan yẹn tán bá bẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá lé ní pé bolo Yorùbá ti rí sẹ̀ wọ́n á ní láti ìlà oòrùn lọ́nà ti wá kò sí tó jìnnà sóòótọ́ bí ìtàn yẹn ara àṣòro tá a nílé ni pé ó nira fún wa láti gbà pé Ọlọ́run ṣe nǹkan kan fún wa so nínú ìwé yẹn mo jẹ́ kó yé wa pé kódà àwọn òyìnbó ibi làwọn náà ti lọ ó sì wà nínú ẹsẹ̀ fa àwọn èèyàn máa ń sọ pé àlákọọ́lẹ̀ Yorùbá lákọọ́lẹ̀ o àfẹni tí ò bá béèrè Ọ̀rúnmìlà bàbá Kẹyọ ó ní ọ̀kànràn àjàgulẹ̀ onílẹ̀ ló láre àjèjì ọmẹsẹ̀ lẹ́tọ̀ adíá fún Oòduà àtẹ̀wọ̀nrọ̀ níjọ́ tí bàbá ń lọ sáyé omi Elédùmarè ní tẹ́ bá délé ayé ẹ má ṣe gbàgbé ọ̀run ẹsẹ̀ fà kan tún sọ ó ní tá a bá dá Ògún dá morógbè ọmọ awo afẹ́jẹ ọmọ awo afẹ́mu ọmọ awo afìdí ọ̀rẹ́ rẹ̀ balẹ̀ adíá fún Olódùmarè agọ̀tún tí ọmọ sun gbogbo bí idán tí ọmọ sun gbogbo bí èrè ó ní kò sí tọ́lọ́run ò lè ṣe tó bá sójò àsọ̀dá àsìká àdàbí ọyẹ́ ìtàn bẹ́lẹ́dùmarè ṣe dálé ayé nìyẹn ẹ dákun mi ò takò ẹ̀sìn kankan o bá a ṣe rí kà nínú Bíbélì pé ńgbà tọ́lọ́run fẹ́ dá ayé wà ní kúkulẹ̀ ní òkúkú ẹ̀mí Ọlọ́run sì ń rá bàbà lórí omi nínú ìtàn ti Yorùbá ìgbésẹ̀ 4 nìyẹn àwọn nǹkan 3 ti kọjá kí ẹ̀mí Olódùmarè kó tó máa rá bàbà lórí omi Yorùbá ní ìjìnlẹ̀ àmọ́ ìdí ayé so ìyẹn ló jẹ́ kí n kọ Mopélọ́lá yẹn The Tale of a Beauty Goddess káwa náà rọra ṣe bí eré kí wọ́n ó lè rí ẹ ṣe mo fẹ́ béèrè gbogbo àwọn òwe tẹ́ ti wá kà sílẹ̀ yìí
ìsọ̀rí wo la lè kà á sí? Ṣé ìsọ̀rí wo gangan ni? Ṣé ẹ fi ń dáhùn èèyàn lẹ́kọ̀ọ́ ni? Ṣé ẹ̀rọ sáyẹ́nsì ń pa ìmọ̀ sáyẹ́nsì wà ń bẹ̀ ni? Àbí kí ni gangan àwọn nǹkan tá a lè kà á sí? Ṣe rí èmi máa ń ní ìṣòro kan tó bá di ká mọ̀ ká sọ̀rí yẹn. Òǹkọ̀wé lèmi. Àwọn kan wà tí wọ́n jẹ́ lámì ìtọ́. Àwọn yẹn ni wọ́n ń pè ní literary critics. Bẹ́ẹ̀mi bá ń kọ̀wé lọ tó bá wá sí mi lórí mo máa ń kọ. Iṣẹ́ àwọn lámì ìtọ́ wá ni pé ìtọ́kọ̀ yìí báyìí ló jẹ́ báyìí kọ́ ló yẹ kó jẹ́. Ẹni ó bá kàwé ló lè ṣe lámì ìtọ́ rẹ̀ kọ́ mọ pé tó ibi tó ṣe ní. Gbẹ́nàgbẹ́nà lèmi bẹ́ẹ̀ bá rà wọn gbẹ́nugbẹ́nu ẹbí wọn àwọn ni a lè pè sí sọ̀rí. Èmi kọ̀wé wọ́n dẹ̀ tẹ̀ jáde. Ó tán ó dà. Ẹ bá ń ṣá bàbá látẹ̀wọ́. Kí ni àwọn ìgbésẹ̀ tí ẹ̀ ń gbé gẹ́gẹ́ bí gbèdégbèdé láti jẹ́ kí èdè Yorùbá rẹwà sí láwùjọ? Ṣe rí kinní kan ló dùn mọ́ mi nú. Ẹlòmíì bá pè mí ńgbà míì àwọn tẹ́ ẹ rò pé wọn lè tẹ́tí sí àṣà àti ṣe Yorùbá àwọn ló máa ń gbọ́ jù. Ó ti ń tó 20 ọdún nísìnyí tí mo ti bẹ̀rẹ̀ ètò ohùn ẹnu Yorùbá lórí tiwantiwa. Ẹni tó bá dẹ̀ ti gbọ́ ètò yẹn rí èmi ò fi kankan pamọ́ ń bẹ̀. Mo máa ń gbé babaláwo wá. Tí n bá dẹ̀ gbé babaláwo wá gbogbo ìbéèrè gbogbo nǹkan máa ṣe. Ìkan lára àwọn tá a jọ wà ń bẹ̀ ńjọ́ náà wọ́n wá ń bọ̀ àgbàfà yẹn wá àwọn èèyàn tó tẹ̀lé lẹ́yìn gan tí wọ́n ń fún wọn lọ́wọ́ bó ṣe wá rí mi ló wá ní àfà mi pé ayọ̀ ọmọ ìyá ayọ̀ ní bá ní ìwọ ni mo níbẹ̀ ọlágbàlagbà kan mo pè wá ọlá yín náà là ń jẹ bàbá ó lè mi ò lè ṣe kí n má gbé tó rẹ̀. Mo tún wà ní ibi yàrá ìgbàlejò ní iléeṣẹ́ rédíò Lagos níjọ́ kan àwọn èèyàn Ọlọ́run wọn wá jókòó síbẹ̀ lẹ́nìkan wá ní ayọ̀ ọmọ ìyá ayọ̀ náà máa ń pè mí lórí rédíò. Bàbá yẹn wá ní ṣé ẹ̀yin láyọ̀ ọmọ ìyá ayọ̀ mo ní bẹ́ẹ̀ ni ó ní ó ní jí o àwọn ńlọpọ̀ làwọn lọ mítìn lọ wá ní ṣé máa ń gbọ́ ètò ohùn ẹnu Yorùbá ńlá ìdòwò níjẹ́bí wọn ní gbọ́ ní akílẹ̀ wọn ń gbọ́. Ó ní jí o àwọn ló kàn pa pé gbogbo àwọn tí wọ́n bá ti jẹ́ olùṣọ́ àgùntàn lábẹ́ tàwọn o wọ́n gbọ́dọ̀ máa gbọ́ ètò yẹn. Kíndẹ̀ ló fà á pé ìwọ tó bá ló fẹ́ ṣe iṣẹ́ olùṣọ́ àgùntàn o fẹ́ wàásù fáwọn èèyàn o gbọ́dọ̀ mọ àṣà àti ìṣe wọn. Ètò kan tó sì ń sọ nípa àṣà àti ìṣe nìyẹn. Ìdí ẹ̀ fún fi ní pé ṣe rí aáyán fẹ́ jó ń ta o aáyán ẹ̀ máa yán cockroach ó fẹ́ jó ń ta o adìẹ ni ọ̀jẹ́ o. Àwọn èèyàn náà fẹ́ràn àṣà wọ́n fẹ́ràn ṣe ẹni tí ó kọ́ wọn wọn ò mọ̀. Ṣe rí téèyàn bá gbọ́ èdè Yorùbá ẹ lọ ka Mopélọ́lá the Tale of a Beauty Goddess. Ẹ bá dẹ̀ wo gbogbo ìwé tí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká kọ Yorùbá ni Wọlé Ṣóyínká gbọ́ o. Àwọn èèyàn máa ń gbé kinní yẹn síra wọn. Yorùbá ni Wọlé Ṣóyínká gbọ́. Tẹ bá dẹ̀ wo bàbá Bákàrè lénìí tó ń wàásù Túndé Bákàrè Yorùbá ni Bákàrè gbọ́ o. Tẹ bá sì wò wàásù rẹ̀ ẹ̀rí kọ́ dá yàtọ̀. Ìjọ tí bàbá Adébóyè bá gbàdúrà ní Yorùbá ẹ mọ̀ pé Yorùbá ìṣẹ́gbẹ́ òyìnbó o. Bàbá kan lọ gbàdúrà ńjọ́ kan ọlọ́ba mi òtítì tí ń bí ọba mi òtítì tàǹbà ọba mi òtítì tí ń bí rí wọléwọlé ọba tí wọlé ikú ọ̀làlà tí lápòrò ẹ̀yìn alámọ̀ tí mọ̀ pé ẹ̀dá bàtó tó àlóòlò. Kó la ṣe fẹ́ fún yìnbó sọ gbogbo yẹn wọléwọlé ọba tí wọlé ikú ọ̀làlà tí lápòrò ẹ̀yìn alámọ̀ tí mọ̀ pé ẹ̀dá èdè Yorùbá lágbà. Ẹ ṣeun. Mo tún fẹ́ béèrè míì ni gẹ́gẹ́ bí gbèdégbèdé àwọn ọ̀nà wo lẹ́ pé a lè jẹ́ kí àwọn ọ̀dọ́ máa gbọ́ àwọn iléeṣẹ́ rédíò tí ó ń fi èdè Yorùbá gbóhùn sáfẹ́fẹ́. Kinní kan ló máa ń dùn mọ́ mi nú bó ti wù ká lọ bó ti wù ká bọ̀ mo mọ̀ pé iná alẹ́ lọ́mọ ehoro máa yá gbẹ̀yìn
bí ọ̀dọ́ bá ti ẹ̀kọ́ bẹ́ẹ̀ fẹ́ nísìnyí ó di dandan kẹ́ ẹ kọ́ èdè Yorùbá. Ẹ̀yin náà lọ sórí ẹ̀rọ agbọ́rọ̀káyé, ó ti di túláàsì báyìí. Ẹ lọ wò kẹ́ wo iye yunifásitì ní Amẹ́ríkà, àbí Amẹ́ríkà náà sáà ní ìṣèjọba àgbáyé lọ́wọ́ báyìí, àbí bàbá ń tanra wá jẹ. Ó ti lé ní yunifásitì 12 tí wọ́n ti ń kọ́ èdè Yorùbá l'Amẹ́ríkà. Nígbà tí wọ́n bá wá ń kọ́ èdè Yorùbá l'Amẹ́ríkà tó wọ̀ bá wá lóòkọ́ 2013 wọ́n ní pé kémi ó wá kọ́ èdè Yorùbá ní yunifásitì tó gbajúmọ̀ jùlọ lágbàáyé, àbí dán bá fẹ́ sọ́nà I'm graduate of Harvard. Bẹ́ẹ̀ ni wọ́n ní kí n wá kọ́ èdè Yorùbá ní Harvard. Orí ìdíwọ́ ilé ni ò jẹ́ ń lọ. Mo wò pé a gbọ́dọ̀ fi kan dí kan lọ́wọ́. Bẹ́ẹ̀ bá gbọ́ orin lénìí, gbogbo orin tí wọ́n ní à ń kọ ó lórí kò lórí o, ó nídìí kò nídìí o. Ẹ rí i pé àwọn tó ní ìjìnlẹ̀ nínú àṣà àti èdè Yorùbá àwọn náà ń rọwọ́ mú, àbí gbogbo àwọn Lámìdé gbogbo wọn kí ni wọ́n ń dà mọ́. Yorùbá náà ni ẹni ọba létò wú ọ̀tẹ́rù, ìwọ̀nba tí ó fi tan náà ló mú o. Bó ṣe fẹ́lẹ́ tó o lè wọ̀yàn lọ́rùn o. Ọ̀rọ̀ èdè Yorùbá ó dàbí òwú ni ta ní ọ̀tẹ́rù. Ẹ̀yin náà gbọ́n tí màmá yẹn sọ, ẹ lè gbóyìn odó òyìnbó tó lóyìnbó, bẹ́ẹ̀ ti kù kẹ́ gbóyìnbó tó ń bí báyìí ẹ bá dàn ẹ ṣẹ̀ṣẹ̀ kọ́ èdè tiwọn ni. Torí ìwọ̀nba péréte ló ń sọ ìtẹ̀ ń sọ ń bì í. Kíní kan mo máa ń sọ fáwọn èèyàn téèyàn bá lóun gbóyìnbó, màá ní tó bá dó iwájú dókítà onímọ̀ ìṣègùn, mélòó nù wa ló lè ṣàlàyé tó ń ṣe fún dókítà? Ẹ jẹ́ ká tibẹ̀ yẹn wò. Mo láǹfààní láti fọ̀rọ̀ wá àwọn oníṣègùn òyìnbó bíi 5 wọ́n jókòó báyìí náà mo wá bí wọ́n mo ní inú gbogbo àwọn aláìsàn tó máa ń wá sọ́dọ̀ yín, àwọn wo ló ní òun fún yín níṣòro jù? Gbogbo wọn ní ọ̀sán lọ́kàn, àwọn ní àwọn tí ó kàwé yẹn gan làwọn máa ń gbádùn. Mo ní kí ló dé? Wọ́n ní tẹ́ ẹ bá ní mọ̀mọ́ kí ló ń sọ ọmọ yín? Á ní dókítà sẹ́rí ṣe ló gbóná la ní wàá mí họ̀ ní gbogbo ara rẹ̀ wọ́n á ń sẹ́ gìrì ní wàá sọ pìkì. Ó ní nígbà tí ọbẹ̀ sọ tán á ti yàwòrán tó ń ṣe é sí ẹ lọ́kàn. Èèyàn jáwọn olóyìnbó èkúlé ẹ̀jẹ̀ wọn ó dé. What's the problem? My stomach is feeling one kind and I'm having some kind of pain. In fact, I'm not feeling fine. Oògùn wo lẹ fẹ́ ni tí ò fi fine? So ń ro ni, so ń ta ni, so fà so ni, so kán ni. Tá a bá ní ká mọ̀ ká lọ ó tó oríṣi 15 bá àwọn òpè náà dẹ̀ ní ó pè. Ọ̀nà dà tí wọn ò fi ní fi oògùn orí fífọ́ wo inú rírun. Ẹ wo bí tá a ti kó bára wa dé nípa èdè. Ẹ ṣé. Mo sọ fún yín, mo ní wípé èdè bá èdè nílé nìí. Mo tún fẹ́ béèrè ìbéèrè kan. A fẹ́ tọ́jú bọ ilé yín ni. Ṣé àwọn ọmọ yín náà lè kọ́ kí wọ́n sì lè ka èdè Yorùbá? Ọlọ́run ló yọ mí. Ẹ mọ̀, wọ́n ní ojú ló ń kán ọmọdé ní kún kékeré, bó bá dàgbà yọ pàpàkù náà ni, àbí? Ẹ rí ojú tó mọ̀ kán wà yẹn, ó fẹ́ dànkanrú nínú ilé mi náà, ṣùgbọ́n mo dúpẹ́ Ọlọ́run tí ń gbà ṣàkóso. Àwọn ọmọ mi sì kéré o, ẹ mọ̀ oko mo ti dàgbà, kò sì dẹrùn mọ́ pẹ́ kí n tó fẹ́ yàwó. Àkọ́bí mi ṣẹ̀ṣẹ̀ fẹ́ pọ́dún 7 ni, ṣùgbọ́n màmá àgbà ti dé nísìn, bí wọ́n fẹ́ bí wọ́n ò fẹ́ wọ́n gbèdé Yorùbá. Níbo lẹ ti kọ́kọ́ kọ́ èdè kí ẹ tó máa fi jẹun? Ṣé bórí àrìn kù ṣé bàbá àlùfóyè? Mo sọ lẹ́ẹ̀kan mo ní nígbà tàwa Ọlọ́run bá wa ṣe, a ti kọ́kọ́ lọ sí ilé ìwé àṣà àti ìṣe ká tó wá wọ ilé ìwé gan.
informal education and formal education. Informal education yẹn ni ò sí ń bẹ̀ mọ́ lénìí. Bàbá mi Àkàn Àgbé bàbá Àlùfóyè wọ́n máa ń sùn jálá, wọ́n máa ń sùn rárá. Èmi dẹ̀ máa ń tẹ̀lé wọn, mo fẹ́ràn kí n máa tẹ̀lé wọn káàkiri torí bí ká sun ẹyin jẹ, ká sun ẹ̀wà tútù jẹ, ká jápá pòpòló, ká bú sínú iná ká jẹ àwọn kan jẹkújẹ kéékèèké yẹn ó máa ń mú kémi. Ìyàlẹ́nu ló jẹ́ nísìn pé ní táwọn kan jẹ́ ṣeré ńgbà náà tán bá ló ti dògùn sìn. Bàbá àgbà máa sùn jálá, àwọn máa sùn rárá. Ìyá àgbà àwọn máa sùn kún ìyàwó, àwọn náà máa sùn rárá. Níjọ́ òkú àgbà kú lé wa, màmá àgbà sùn ògbérè, ẹnu wọn mo ti kọ́kọ́ gbọ́ ògbérè rí. Mo bá àwọn àǹtí tí wọ́n pọ̀ nílé, wọ́n á máa kọ́ ẹkún ìyàwó, wọ́n á máa sun, wọ́n á máa kọ orin àwírèǹde, wọ́n á sì máa ṣeré ìbú tí wọ́n máa fi búra wọn. Ìkan tiẹ̀ fìyà jẹ mí níjọ́ kan, ọmọdé gọ̀, àǹtí mi òde àti ẹnìkan tí ń gbélé wa mọ̀mọ́ Bóyin, èmi ọmọ pé jà wà ní àárín wọn, àméjì yẹn ló ṣẹ́kù lé mi mo sì kẹta. Àǹtí òde yan gààrí, làǹtí bá kọrin bọ́nú, àlẹ́gbọ́n ń bẹ, àlẹ́gọ̀ ń bẹ, àlẹ́gọ̀ lọkọ Bóyin, alágbára mọ́mọ́ règùn kìbálẹ̀ kìbáyà. Orin lódò tó báyìí lèmi náà bá kí orin bọ́nú, àlẹ́gbọ́n ń bẹ, àlẹ́gọ̀ ń bẹ, àlẹ́gọ̀ lọkọ Bóyin, alágbára mọ́mọ́ règùn kìbálẹ̀ kì. Sẹ́rítàǹtì mi gbé agbè odò tó lọ sódò báyìí, ètè ni wọ́n fi fà mí wọnú yàrá. Ìjọ náà mọ̀ gọ̀. Ẹ ṣe. Mo á fẹ́ béèrè kan báyìí. Gbogbo oríṣiríṣi ìsọ̀rí orin tẹ́ ẹ sọ ń sìn, mélòó lẹ ti gbà sílẹ̀ kó má bàa parun? Àbí ṣé bàbá ti mú rárá ẹ̀ lọ báyìí, màmá sì ń sun ògbérè wọn lọ́wọ́ báyìí, wọ́n sì lè sún? Mélòó lẹ ti gbà sílẹ̀ kó má bàa parun gẹ́gẹ́ bí pèdèpèdè? Mò ń gbìyànjú ṣùgbọ́n mi ò tí ì gbà púpọ̀ lẹ̀. Ṣùgbọ́n ìdánilójú kan tí mò ń rí nísìnyí ni pé kò lè parun torí pé ó dàbí ẹni pé a ti ń tají padà bọ̀. Ó ti ń yé wa díẹ̀díẹ̀ nísìnyí pé ilé ládé ọmọ ti níyì o, họ̀ǹgbẹ́ mọ̀dẹ níyì rẹ̀ níta o. Ọ̀rẹ́ wa kan ni wọ́n jù mí lọ, Engineer Hamzat, wọ́n kọlà fún wọn gbàràgbàrà báyìí nílà wọn. Ní nǹkan bí ọdún 4 sẹ́yìn wọ́n lọ sí ilẹ̀ Amẹ́ríkà, wọ́n láwọn wà nù ọkọ̀ ojú irin ní àwọn kan kọ́ ọmọ Odùduwà, ọmọ Odùduwà, ọmọ Odùduwà. Wọ́n ló ń tẹ̀ bá gbà wọn, ẹ̀yìn táwọn owó báyìí lọ́ba dóyìnbó aláwọ̀ fún wọn bá ní èmi kí ẹ̀, wọ́n bá ní pé òní ni wọ́n ń dùn jù tó ń pàdé ọmọ Odùduwà. Lọ́ba níbo làwọn lọ, láwọn níyà iléeṣẹ́ àwọn lọ́kànrán àwọn wá bí báyìí làwọn ní káwọn ṣeré káàkiri. Àwọn bá ní káwọn ká lọ lé àwọn. Wọ́n nígbà táwọn ó délé rẹ̀ ní tó fi ṣe fága tó yàn. Lọ́ba ní I have fever, I have fever. Wọ́n ní títí ọ̀gbìnjọ ẹ̀ kọ́kọ́ yá wọn. Lọ́ba kó àwọn lọ díẹ̀, lóyìnbó bá bẹ̀rẹ̀ sí kí fáálẹ́rù á máa pé ségèsè kọkùnrin fẹ́ fi mí ṣe ètùtù. Ẹ̀yin náà wò ó, ọmọ Odùduwà ó wá ń bẹ̀rù. Nínú alẹ́ kan náà làwọn á wò pé ebí ọmọ Yorùbá làwọn, àwọn náà wá gbọ́ra ẹ̀ làwọn bá fi akọ gbé. Inú ilé tí ọkùnrin yẹn mú wọn lọ, wọn ẹni táwọn wí yìí multi-millionaire ni, dọ́là ló ní mílíọ̀nù tiẹ̀ kì í ṣe náírà o. Ó wá sọ fáwọn pé káwọn mọ́ lọ sóòtẹ́ mọ́, pé káwọn wá sùn lé òun, pé gbogbo ìgbà táwọn bá ti wá sí Amẹ́ríkà káwọn mọ́ wá sùn lé òun, pé oúnjẹ táwọn ó jẹ àti gbogbo táwọn ó ṣe káwọn wá máa sùn lé àwọn. Bí yìí èdè Yorùbá bó ṣe tó lókè òkun lé mi nìyẹn. Ìdí nìyẹn tí mo fi gbàgbọ́ pé gbogbo àwọn kinní yẹn ò ní sọnù, gbogbo wa náà là á sì pàpà kọ. Ẹ tó tiẹ̀ mú ti rú àǹtí mi yìí tó fi padà sí di ewì kíké. Ìrètí ń bẹ. Ìrètí ń bẹ, ìrètí ń bẹ. Ó dà. Ẹ bá wa sọ fún àwọn èèyàn ìdí tó yẹ kí a fi jẹ́ kí àwọn èèyàn màjèṣín máa ṣèdè Yorùbá lẹ́ẹ̀kan sí. Wọ́n ní ọmọ tá a bí sórò ní ìwòfin, àdàgbà sórò ní ìwò kọ̀rọ̀kọ̀rọ̀. Tá a
bá fẹ́ tanra wa jẹ lókù tẹ́rí tá a bá ní ká máa pín èdè sí ìsọ̀rí kíní kan ló máa ń yà mí lẹ́nu gbogbo wa rédíò òyìnbó bíi èdè gẹ̀ẹ́sì a rí bí èdè kan tó ṣe pàtàkì ṣé mọ̀ pé nílẹ̀ Europe ní nǹkan bíi ọdún mélòó sẹ́yìn ṣé mọ̀ pé èdè gẹ̀ẹ́sì tẹ̀ wọ́n á gbé lárugẹ lẹ́nìí ṣé mọ̀ pé ohun gangan náà ń pè ní vernacular bẹ́ẹ̀ ni kí náà ń pè ní vernacular èdè tí ọ̀dà èdè ara oko vernacular lédè gẹ̀ẹ́sì nílẹ̀ Europe tẹ́lẹ̀ àwọn èdè tó gbajúgbà náà lédè faransé kódà ní ààfin queen láàfin ilẹ̀ gẹ̀ẹ́sì gangan fúnra wọn faransé lédè tí wọ́n ń sọ torí yẹn náà gbà ní èdè ọ̀làjú èdè gẹ̀ẹ́sì ọ̀nà lọ́wọ́ adìkárí ayé lénìí èdè gẹ̀ẹ́sì àṣàwọ̀ èdè ni látijọ́ títí dè ní àṣàwọ̀ èdè bẹ́ẹ̀ ni èdè Yorùbá èdè jíǹjí ni èdè ìjímèjì. ó dà bàbá kẹ́tó lọ ẹ túmọ̀ àṣàwọ̀ èdè fáwọn èèyàn. Ọ̀rúnmìlà bàbá Kẹyọ̀ ó ní Ọ̀yọ́ ń fẹ̀gbá Ẹ̀gbá ń fọ̀yọ́ èdè Ọ̀yọ́ ọjọ́ tẹ̀gbá èdè Ẹ̀gbá ọjọ́ tọ̀yọ́ adé á fún Ọ̀rúnmìlà Ifá ló wọ́n gbọ́ gbogbo èdè tán wọ́n ní bó ní ó ṣe gbọ́ ó ní ọgbọ́n ló ní kó wọ́n gbọ́ bó ní ó ṣe mọ̀ ó ní mọ̀ ló ní kó wọ́n mọ̀ bó ní ó ṣe máa sọ sí nínú ó lẹ́kọ̀ọ́ ní jiná kọ́ mọ́ sọ bó ní ó ṣe máa yẹ ó léwé oníyeye.